anabi Muhammad sallallahu alayhi wa sallam oni ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min 'amali yadihi wa inna nabiyyallahi Dawud alayhi salam kana ya'kulu min 'amali yadihi. Wala anabi Muhammad sallallahu alayhi wa sallam oni ẹnìkan ò sínú wa tí ó jẹ oúnjẹ kan tó ń jẹ yìí lóore fún bí oúnjẹ tó ṣe pé òógùn rẹ̀ ló pèsè rẹ̀ fún lọ. Oúnjẹ tó òógùn wa pèsè fún wa iṣẹ́ ọwọ́ wa la ṣe tá a fi tú oúnjẹ yìí jọ, wàhálà wa la ṣe tá a fi rí oúnjẹ yìí. Òun ló lóore ju oúnjẹ míì lọ, òun ló lóore ju rírí jẹgbọnà míì lọ. Ìyẹn ni pé ọwọ́ rẹ ò gbọ́dọ̀ pàtì, ọwọ́ rẹ ò gbọ́dọ̀ dakọ, ò gbọ́dọ̀ fi hapara. Dandan ò gbọ́dọ̀ fọwọ́ rẹ ṣiṣẹ́, ò gbọ́dọ̀ fọwọ́ rẹ wá nǹkan tó jẹ́ halal, nítorí pé ọwọ́ rẹ yìí Olúwa dá mọ́ nítorí pé o lè bá a máa lò láti wá nǹkan tí ó mú kí ìwọ kó ṣẹ́kù láyé láàyè lálàáfíà, láì jẹ́ pé ò ń tẹ́wọ́ sáwọn èèyàn. Nítorí pé tẹ́wọ́ sáwọn èèyàn àpọ́nlé wò lọ́wọ́ àbẹ̀ kódà kó ṣe pé wọ́n fún yàn. Ẹnìkan sọ fún mi, ó ní ẹ má dààmú, gbogbo nǹkan tẹ̀ ń bá ti fẹ́ sáti máa sọ fún mi. Ṣé tèmi bá lẹ́mìí lára, ṣé gbogbo tí mo bá ti fẹ́ náà ní máa sọ fún? Láíláí, àmì pé kò sẹ́mi lára rẹ nì, ẹ̀mí ti kú mọ́ ọ́lá. Ìwọ wá sọ pé Olúwa gbàdúrà rẹ báwọn ọ̀ wá ní sọ fún, ẹ̀mọ́ náà lóní kọ́ máa sọ fún, olófẹ́ di wàhálà rú ẹgbọ́rọ̀. Olúwa dákun má pẹ̀mí má wà lára. Gbogbo ọmọ èèyàn láyé kódà kó ṣe pé àwọn kan ti fara wọn kalẹ̀ wípé àwọn ọmọ abọ́ gbọ́ àwọn bùkátà rẹ̀, kódà àwọn ọmọ abọ́ gbọ́ ju bó ti ṣe ń fẹ́ lọ. Kò sónílàákà ìkan láyé tí ó wàá máa lọ gbé bùkátà bá wọn tí ó sọ pé kankan báyìí tó ti yọjú o, ẹ̀yin náà lẹ́ni kí n máa sọ fún yín o, jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó, ọjà ibi tó jókòó jẹ́jẹ́, ọjà ibi tó jókòó jẹ́jẹ́. Ìwọ náà mójútó sẹ́, ìwọ náà máa ṣe kárakára. Tí Allah bá wá tì wọ́n wá tí wọ́n ní tí wọ́n ní kí n máa sọ fún wa, sọ fún wa, ẹ̀yin sì sọ fún ọ, Allah ni mo ń sọ fún, Allah tí mo sọ fún lọ́rọ̀ wa. Kí n sọ fún Allah kọ́ran wa ó pè mí ju kí n sọ fún wọn lọ. Torí títí ìgbà wo lọ́ọ́ máa fún mi tó fi yarí máa ń lọ́wọ́? Títí ìgbà wo lọ́ọ́ máa fún mi tó fi di pé ọ̀sọ́ mi di nǹkan yẹ̀yẹ́? Títí ìgbà wo lọ́ọ́ máa fún mi tí fi di pé lẹ́nu ọ̀rọ̀ má? Torí ẹ̀, àmọ́ tí wọ́n bá ń bẹ Allah, èmi náà ń gbìyànjú, mo ń gbìyànjú, mo ń ṣe kárakára, mo sì tún bẹ Allah, gbogbo ẹ̀ padà kúnra wọn. Torí di ẹlẹ́yìn Islam kò fara mọ́ ọ akagbádá wọ ìgbà tó ṣe pé wọ́n ń ṣègbéyàwó ńlẹ́yìn ọ wà lọ jókòó ní oríta. Tó bá ti wá rí i pé wọ́n ti dá àwọn mọ́tò dúró, yóò wá gbé agbádá rẹ̀ kẹ̀ǹkẹ̀, yóò bá di ibi táwọn mọ́tò dúró sí, yóò máa dá fún ọ. Ájì rẹ̀ ò ní jọ́ kan, mọ́tò rẹ̀ ò ní jọ́ kan, ọmọ ara lẹ̀ lórí ilẹ̀ ni, ó tún máa kọ́lé mọ́lé ni. Sẹ́yìn wọn náà ti mọ nǹkan tí ń ṣe ń bẹ̀ yẹn. Fáìn bára nìyẹn, àtẹ̀ntì ṣe fáìn bára àdọ́gbọ́n ṣe, àtẹ̀ntì ṣe sàǹsàn, gbogbo ẹni Islam ò fara mọ́. Torí pé iyì yín Islam ní tó pàtàkì, ọ̀kan nínú nǹkan mẹ́fà wọ́n ń pè ní hifdhul ird. Islam fẹ́ sọ iyì yín fún yín. Omi ojú yín yìí báyìí Islam ò fẹ́ kó dànù lásán. Islam ò fi ọ fábùkù. Nísìn mo ní kó wá bá ń ṣiṣẹ́, ó sì ṣiṣẹ́, ó parí iṣẹ́, lọ́ọ̀bá rí mi mọ́. Ìjọ kìíní ó béèrè níbo ni wọ́n wà, wọ́n sáré jáde ni. Tí wọ́n bá ń fowó sẹ́mi lẹ̀, báyà wọ́n gbàgbé ni, báyà lè jí wá láàárọ̀ ọ̀la, ó jí wá láàárọ̀ ọ̀la kó tó dé mọ́tò ti jáde, òró wọn gbàǹjọ́ kejì. Tó bá dijọ́ kẹta, tí tó bá fà bínú yọ, sẹ́ni kò débẹ̀ yọ máa bú ọ, kò sẹ́ni tí ó débẹ̀ tí ó máa bú ọ. Torí pé kí ni Annabi sallallahu alayhi wa sallam ó náà ló sọ fún wa, ó ní a'tul ajira haqqahu qabla an yajuffa araqu. Ẹni tẹ́ gbà síṣẹ́, tẹ́ bẹ̀ ń ṣẹ́, tó bá yín ṣiṣẹ́, ẹ sanwó iṣẹ́ rẹ̀ fún kó tó di pé oògùn rẹ̀ ọgbẹ́. Àtijẹ́ta ló ti parí iṣẹ́ o,
ìsanwó sẹ́rẹ̀ fún oògùn mélòó ló ti gbẹ àfi ká máa bẹ Allah kó sanwó sẹ́rẹ̀ fún kó tó di pẹ́jẹ rẹ̀ ọgbẹ́ gbogbo ẹni tó bá débẹ̀ tó bá béèrè di abájọ tó ní tí fi ń bínú wípé mo wọ́n wà wọ́n á fún mi lówó sẹ́mi ṣe iṣẹ́ ló ṣe fún wa gbogbo èèyàn nídàá kí wọ́n á gba nǹkan kan táwọn fẹ́ fún mi ẹni tí àwọn ń sọ̀rọ̀ fún wa sọ pé nǹkan kan tán fẹ́ fún ọ ó ṣiṣẹ́ fún wa ni ó ní ìṣiṣẹ́ fún wa inú tó ń bí òun ó kú púpọ̀ káàtó kódà rírí tí mo kọ́ rí ọmọ ṣe bó ńlá ká ènìyàn aṣọ́gọ̀ kí ló dé nítorí pé owó fíṣẹ̀bílì láì lọ ń wá kì í ṣe pé sẹ́lú ṣe ẹnu rẹ̀ ọ̀rọ̀ Olúwa sọ pé ma 'ala al-muhsinina min sabil àyè báwí òun ò fi sílẹ̀ lórí ẹni tó fẹ́ ṣe dáadáa sí ọ bàbá ní ọ̀nà rẹ̀ ọ̀yọ́ máa ń kọ́ kí ló ṣe torí ẹ̀ iṣẹ́ ẹ̀yin tẹ̀ ń ṣe òun ẹ̀yin náà rí i pé àpọ́nlé ńlá ni iyì ńlá ni owó sẹ́ẹ̀mì ni mo fẹ́ gbà Islam gbé yín lórí sókè àfi ẹni tó bá gbé ẹni àbùkù ni láti inú ìyá rẹ̀ ló ti jẹ́ ní àbùkù kó tó wáyé òní ọjọ́ lójú ipò owó wọ́n kàn bùn mi nítorí pé owó tá a bá ṣiṣẹ́ ká tó rí ó lè má pọ̀ tó nǹkan ìmọ̀ pẹ́ lọ́wọ́ èèyàn àmọ́ gbogbo owó tó bá bùn yẹn yá rẹ̀ onílàáká nìkan ní máa mà ná torí ẹni ẹ mẹ́jọ yà yín lẹ́nu níjẹta wọ́n bọ́ sọ́nà 5 million ni wọ́n bùn ọ́ òní tí tọ́sẹ̀ méjì yóò tún ti máa dẹjú sí ẹni tó bùn ní 5 million pé àìbá àmọ́ tí nǹkan mi bá yọ o tí nǹkan mi bá yọ báwo 5 million fún ẹni tí ń gba 50,000 lóṣù ìgbà mélòó ló torí 5 million oṣù mélòó nù abọ́dún mélòó torí pé ní ìsìn lọ́dún kan èlò ní ọgbà 600,000 ṣe mọ̀ pé 5 million yún 600,000 ọdún mẹ́rin yóò tún lé wọ́n wá bù ọ́ lówó tẹ́nìkan retí lọ́dún mẹ́rin wọ́n bù ọ́ láàrin tó mẹ́rin ó tún ti ń retí pé sómi wà torí ẹ̀ ní tíyẹn bá ṣiṣẹ́ fún tíyẹn bá ṣe wàhálà fún kì í ṣe dandan kówó yan pọ̀ ṣùgbọ́n ọlá wàhálà tó ṣeun oògùn tó la fìtínà tó ṣe ọ́ kó tó di kówó yìí jẹ́ tiẹ̀ ó rí i pé ọ wá ọ̀nà tó fi nàdà tọ́ba bí ọ léèrè iṣẹ́ tẹ̀ wá ń ṣe láti bí ọdún kan kí ni tó fowó ẹ̀ ṣe àbíyàn kápẹ́ bíi bàbá wa kápẹ́ bíi ẹ̀gbọ́n wa kápẹ́ bíi ìyá wa látọdún kan tó ló ti bẹ̀rẹ̀ sẹ́yìn èló lo ní wọ́n ń san fún ọ iye báyìí ọ̀dà fọ́dún kan yàtọ̀ sí kájẹ kámu èló lo tẹ́lẹ̀ èló lo fi ṣe nǹkan kan gidi táwò owó tí wọ́n bùn ọ ṣàṣeyàn ni ó bí ọ pé bó ló ṣe ṣe torí àwọn náà sọ pé owó àwùfù ni ọ̀nà tó bá wá iná lọ bá lọ torí ẹ̀ ká mójútó ṣe wá pàtàkì Islam ò fojú di iṣẹ́ kankan o èèyàn lè máa tún bàtà ṣe èèyàn lè máa tún aago ṣe èèyàn lè máa ṣiṣẹ́ ọ̀málé èèyàn lè máa kanlé èèyàn lè jẹ́ mẹ́kò èèyàn lè jẹ́ télọ̀ kò sí ètò àbùkátà nínú ìgbésí ayé wa torí pé gbogbo nǹkan tí ó bá sí ìṣẹ̀mí ò ní ṣeṣe tẹ́bárẹ́ nìkan tí ń fojú di ẹnìkan lórí iṣẹ́ tí ń ṣe tó jẹ́ halal tí ò jẹ́ haram ẹgbà kó nítọ̀ ńkọ́ kò ní làkàì nǹkan tá kan bẹ Allah òun náà ní pé gbogbo iṣẹ́ tí kálukú ń ṣe tó jẹ́ halalan tayyiba kí Allah dákunjọ kó bá kálukú fàlùbáríkà sí tiẹ̀ àmọ́ kí wọ́n á sọ pé ìwọ iṣẹ́ wo lọ sọ pé ń ṣe àṣemọ lówó tí ń fún ni iṣẹ́ tí ń ṣe náà ní kí Allah bá fàlùbáríkà sí kí ràn ọ́ lọ́wọ́ lórí iṣẹ́ tó ń ṣe bí kí mo mọ iṣẹ́ àmọ́ mò ń bùkátà irinṣẹ́ nínú pé mò ń wá ìlọsíwájú fọ́mọ èèyàn ni gbogbo àwọn irinṣẹ́ tó bùkátà ẹ ṣàlàyé wọn fún mi èló ni ẹ lọ bá ara ẹ kó fún Allah bá fàlùbáríkà sí nínú pé ràn ọmọ ènìyàn lọ́wọ́ ni ó sàn ju kẹkàn bùn lówó lọ torí pé tẹ bá bùn lówó tí ó bá ní irinṣẹ́ tí ó fi ṣiṣẹ́ òun kò ní ronú irinṣẹ́ tó yẹ kó ní tí ó fi náwó níta
eléyìí túmọ̀ sí pé Islam ní kò sóúnjẹ tá a jẹ tó lè dùn bí oúnjẹ tó oògùn wa pèsè fún wa lọ kò sí. Gbogbo ṣẹ́ yòówù àbí gbogbo ọ̀nà yòówù tó gbà róúnjẹ kìí ṣe wàhálà rẹ ló fi rí, kìí ṣe sí ọwọ́ rẹ ló fi rí. Oúnjẹ yẹn ò lè jóore fún ọ bí èyí tó ṣe pọ̀ làágùn sí lọ. Ànábì wa fa àpèjúwe lélẹ̀, ó ní Ànábì Allah Dawud alayhi salam inú sí ọwọ́ wọn ti ń jẹ. Ẹ mọ̀ pé àpèjúwe ńlá l'Ànábì fi lélẹ̀ yìí, panilẹ́nu máa àpèjúwe, mẹ́jẹ̀ ara wà wíwí máa àpèjúwe. Torí pé gbogbo bó tilẹ̀ wù káwọ́ ga tó, gbogbo bó tilẹ̀ wù ká gbòǹgò tó, àlè dà nábì. Ọ̀kan náà àwọn ànábì ni Dawud alayhi salam. Ànábì Dawud alayhi salam inú sí ọwọ́ wọn ti ń jẹ. Kí wá ní wọ́n jámá tó fi níṣẹ́ lọ́wọ́? Kí ni wọ́n ń pera rẹ tó fi fẹ́ mú kan sí kan? Ìwé sànàbì ọ̀nà adúrú kí ó tún máa kọ́ kí ládúrú kọ́ sọ́dà nàbì, kí ó tó pè ládúrú kọ́ sọ́dà nàbì. Irọ́ lásán. Ọ̀wá níṣẹ́ kankan, ọmọ àwòjú àwọn èèyàn ẹ̀ mọ iye àwọn àfáà káwọn afọ́kàn jókòó kẹmọ́ sànù wọn. Bára nìyẹn, bára ńlọ ń ṣe yẹn tó bá rẹ ní sọ́fọ́ ọmọ iye àwọn àfáà náà mọ iye rẹ̀. Tọ́ba mọ iye rẹ̀ ọkọ̀ ọdún mọ́sẹ́ni wọ́n sì lè máa retí ọ̀dà èèyàn mẹ́wàá wá kí ọ, gbogbo èèyàn mẹ́wàá wá tó wá kí ọ ánàkúmùlà wọ́n sì lọ wọn ò fọ́n kọ́bọ̀ tó ní padà ṣépè ánàkúmùlà ṣé ń tá jẹun. Àwọn ìyàwó àwọn ẹlẹ́yà ti retí pé kí ni wọ́n gbé wá, kí ni wọ́n àmọ́ gbé nǹkan kan wà, ògidì olórí ibú lọ́bẹ̀ àwò lónìí. Subhanallah. tó ń gbà tí wọn náà níṣẹ́ ni ò níṣẹ́ ò ní kankan gbòógì tí wọn náà ń ṣe kápẹ́ ẹ̀rọ ọ̀lọ́gì lèyàn ní ìwọ́n ti rán ọmọ lọ síbi tí wọ́n ti ń lọ́gì látàárọ̀ lọ́mọ ti lọ ọmọ sì dé lákòókò sọ̀látùl Maghrib sẹ́mi ká lè fi pé èèlò lẹ pa ọmọ ní ọjà tà lónìí ò bá mi o kọ́dà owó tá a pa àpò rẹ̀ ọlọ́jà ti rẹ̀rẹ̀ ni yóò dáa fún yín yóò sì máa tún yín ṣe kí ló dé nítorí pé a ní sẹ́tàǹsì ni onídàbí wọn wá kí mi wọn ò mú nǹkan wá mo ní wọn mú nǹkan wá tẹ́lẹ̀ náà kí ni mò ń retí lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ fún mi tẹ́mi náà lè sánà kí n wá kí n ní fúnra mi tó bá tún mú wá yóò máa túmọ̀ sí pé àràkún lásán lásọ gbági yéṣe lèmi retí nígbà tó ṣe pé mo ní sí ọwọ́ mi tí mo ń ṣe ọ pàtàkì oníkálukú ní nǹkan tí ń ṣe anabi Allah Dawud alayhi salam nínú sí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ kò ní máa túmọ̀ sí pé ọmọ wa pé àwọn èèyàn gbogbo gbà pé tọ àti rí yín ti pẹ́ nì mo ní kí n béèrè àlàáfíà yín ni irun tẹ́ ẹ máa fi ránṣẹ́ o ẹ má gbàgbé wa ṣé ìwọ ló lè máa sòótọ́ onílé sòótọ́ ahọ́n rẹ̀ ọ̀rọ̀ ni tó bá fẹ́ sọ òdodo yẹn fẹ́ ta bẹ́ẹ̀ ni tí ń fún ọ tó lè sọ onílé sọ o nítorí pé òun ó bínú tó bá sì bínú kò burú tó bá 100,000 ní fún ọ ẹgbẹ́ sọ di 50 yéé sọ tí ọ máa bínú ẹ sọ di 25 tún yéé sọ yóò di kíni 10,000 tún yéé sọ ẹ má fún ma tó bá bí dàpọ̀ bèmí só sì sẹ́sìn mi lápò Allahu akbar bẹ́ẹ̀ ni torí ìwọ gan lọ ń rọ ahọ́n ara rẹ nítorí pọ̀ ń gba owó tí wọ́n ń fún ọ lọ́nà míì tó kọ́ gba tí wọ́n bá fún ọ lọ tó bá yẹ pé wọ́n bá dúró dédé kọ́dà wọn ò tún fẹ́ fún ọ wọ́n máa bẹ̀ ọ́ ni wọ́n fẹ́ fún ọ pò nídìí ẹ̀ nítorí pé tilé oge tó gé sóge ó bùkátẹ̀ torí ẹ̀ àwọn ọmọ wa tó ń sẹ́ ń dìde àwa náà tá a ti dàgbà jù ẹ jẹ́ ká fi eléyìí ká fi kọ́ra a gbọ́dọ̀ níṣẹ́ kan tá à ń ṣe iṣẹ́ tá a máa ń ṣe oná la máa bẹ Allahu ti kó bá wa fàlùbáríkà sí kó jẹ́ ká là níbẹ̀ kó gbé wa lọ́wọ́ sókè níbẹ̀ kó má dá wa dára wa níbẹ̀ tó ẹnìkan kò sì gbọ́dọ̀ fojú di ọ lórí iṣẹ́ tó ń ṣe torí pé gbogbo iṣẹ́ tí ó bá ti jẹ́ haram nǹkan àpọ́nlé ni nínú Islam. Anabi Allah Dawud alayhi salam
inú sí ọwọ́ wọn ni wọ́n ti ń jẹun. ẹ bá béèrè iṣẹ́ wo la anabi Dawud ń ṣe? anabi Dawud alágbẹ̀dẹ ni wọ́n, alágbẹ̀dẹ tí ń rọ irin, tí ń rọ irin, tí ń rọ àdá, tí ń rọ ẹ̀wù ogun táwọn èèyàn máa ń wọ̀ lójú ogun. Òun gangan ni specialization anabi Dawud aleyhi salam. ẹ̀wù ogun tí èèyàn máa ń gbé wọ̀ tí ó mú yàn ní gbogbo àyà tí ó tún bóyàn lẹ́yìn tẹ́kọ̀ tó máa sáyàn irin ni wọ́n sà. nínú ètò lẹ́jù nínú sí àgbẹ̀dẹ tẹ́ bá ní alágbẹ̀dẹ tẹ́ ní lọ́rẹ̀ ẹbí wọn lè rí. wọ́n fẹ́ kó o bá ń rọ ẹ̀wù orin yóò sọ pé kí ló fẹ́ wù orin sí ó bùkátà yìí kẹfì mọ bó ṣe ṣòro tó yóò sọ pé ta la alágbẹ̀dẹ tó lè rọrú ẹ̀ mọ́ ọdẹ bá àwọn gbogbo lẹ yìí bọyẹjọ dárí jọ kẹ bá ń rọ kó lè mọ intanẹbi Dawuda ń ṣe bí ó ti ṣe rọrùn tó aleyhi salam. anabi Dawud òun ló bí anabi Suleiman kìí ṣèyàn yẹpẹrẹ ó sì kọjá ẹni tẹnìkan lè kàn lábùkù ẹni tó ló wá gbéga ni bó bá sọsọkúsọ nípa rẹ̀ ó túmọ̀ sí pẹ́ẹ́nu rẹ̀ ń rùn ọ̀dán kankan mà nípa Islam. anabi Dawud aleyhi salam inú sí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ àwọ̀ ò lè dà ànábì Allah ń jẹ nínú sí ọwọ́ rẹ̀ bó wà ní tiẹ̀ tí wọ́n fi ní kọjú mọ́sẹ́. ó ní àti gbọ́ kéèyàn kéwú kéèyàn tún máa wá tipa bọ́ọ̀ bá wá tipa ó sì máa retí kó fún ọ wọ́n fún ọ ọmọ gbá tàbùkù tàbùkù òní kéèyàn kéwú tán èèyàn tún á jẹ́ pé èèyàn ń ṣiṣẹ́ bricklayer òun ti kọ́kọ́ kọ́ bricklayer kó òun tó kéwú tí wàá gba bricklayer máa ń lọ kò lè gbà á mọ́ ọ lọ́wọ́ àfi tó o bá nìkan ṣe torí pé ò lè kéwú kó o fi dà nábì tó a sọ pé mo ṣe ga tó yìí kí n tún máa ṣiṣẹ́ ànábì gangan ni wọ́n sọ fún wa yìí ó níṣẹ́ lọ́wọ́ ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ àbọ̀ fẹsẹ̀ ṣe ọ̀ ń tan rẹ̀ dànù tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé ká kọjú mọ́sẹ́ wa ká sì máa bẹ Allahu tí ń tàn sí kó sí tó burú kí n máa ṣiṣẹ́ yìí mò ń ṣe ń pàtì tó ń tẹnu rẹ̀ náà ni mo tún gbúrò sẹ́mi iṣẹ́ mi tí mo gbúrò wọn lò ń lówó lórí ju etí mo kọ́ tẹ́lẹ̀ lọ àwọn èèyàn sì ń ṣe gan iṣẹ́ tí mo kọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn ti ń dá nídìí rẹ̀ bí àpèjúwe mo kọ́ ṣe fíríjì bó ni wọ́n ṣe ń tún ṣe freezer báwo ni wọ́n ṣe ń tún ṣe iṣẹ́ tí wọ́n kọ́ nù wọ́n sì ti ṣiṣẹ́ yìí ayé tí wàá yí débi pé èèyàn mélòó ní lo fíríjì ńlẹ̀ ma so ẹnu ọ̀jẹ̀ ìyàwó ọ̀jẹ̀ ọmọ ọ̀jẹ̀ so tó ń tẹ́lẹ̀ wọ́n sọ fún mi pé tí mo bá lè kọ́ iṣẹ́ air condition mọ́tò iṣẹ́ yun iye èèyàn tó ti mọ̀ nísìnyí ò tí pọ̀ tẹ́ bá sì lọ sí ọ̀dọ̀ àwọn ẹni tó ń ṣiṣẹ́ yìí ẹ rí i pé àwọn mọ́tò máa kún bẹ́ẹ̀ gan ni pẹ̀lú òye tí mo ti ní tẹ́lẹ̀ ẹ rí i pé iṣẹ́ fíríjì freezer àti air condition gbogbo ẹ fẹ́ jọra wọn náà kémi ọlọ́kọ́ ń máa ṣiṣẹ́ yìí lọ ń sì máa lọ́kọ́ yìí ń máa ṣe yìí lọ ń máa lọ́kọ́ yìí adúrú àsìkò tó máa bùkátà láti kọ́ nǹkan lèmi ó bùkátà mà torí pé mo ti dọ̀gá kan tí wọn bá ti kọ́ pápápá kí n máa ṣe léyìí kí n tún máa ṣe léyìí kí ló burú bẹ́ẹ̀ tí wọn bá sì rí i pé eléyìí tí mo ń ṣe ní ìsinyìí báyìí ọjà tiẹ̀ ń wá wìtìwìtì ọgbẹ́ léyìí máa mi lọ́wọ́ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kí wọ́n á jókòó kalẹ̀ kí n sọ pé pijoti ni mo kọ́ wọn sì gún pijoti máa ń nàjà Toyota wọn ń gùn and then what kí ni ẹ́ńjìnì Toyota fi yàtọ̀ sí ti pijó ó tètè lọ́kọ́ ni ó tètè lọ́kọ́ pápápá ìwọ tó kọ pé specialist ni ọ nípa pijoti ọ sọ pé and Toyota so o sì ní jẹ́ kó jókòó kalẹ̀ lásán tí pijoti ọba wá tí Toyota bá wá o ti máa ń pa gbogbo ẹ̀ ọ̀sá gbọ́dọ̀ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ ọ̀gá ẹ̀ nígbà tó kọ́ṣẹ́ télọ̀ wọn kọ bẹ́ẹ̀ sì máa rán bùbá àti sọ́rọ́ dànsíkì ṣùgbọ́n wọn kọ ní dàndógó wọn ò sì kọ́ ní agbádá àgbàlódé wọn ti ṣe máa rún sọ́wọ́ sọ pé èyí tẹ́ gbé wà àwọn nǹkan mọ́sẹ̀ máa gbé lọ kó sí tọ́jọ́ bẹ́ẹ̀ ó ti kọ́kọ́ lọ ra àwọn aṣọ kan tí ọ̀wọ́n dáadáa
wọn náà fi train ara rẹ ó fi train ara pé mi mo fẹ́ wọ̀ ó fi ran lóríṣiríṣi tó bá mu bí ọba mu èmi mo ní wọn rántà kọ́kọ́ ó tún ra mi ó tún ra ẹni tó bá gbogbo ẹtẹ bá fẹ́ gbé wa máa gbé wa nìsí so torí pé èyàn kọ́ṣẹ́ tán èyàn kì í kọ́ṣẹ́ tán nítorí pé sẹ́tà ń kọ́ láyé ọwọ́ òun abẹ́ tó wà àti bóyá ẹni tí ń kọ́ wa ti ṣe tó inú wọn lè kọ́ wa ìgbà táwọn ọba ṣiṣẹ́ ó lè jẹ́ pé gbogbo tí ọ̀jẹ́ máa ń tán kọ́ wa ni wọ́n máa fi lọ̀ wá sáwa sọ pé nǹkan mọ́sẹ́ máa gbé lọ ni kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ kéèyàn níṣẹ́ lọ́wọ́ ó pàtàkì púpọ̀ ó tún wá nínú ẹgbàá ọ̀rọ̀ eléjì Imam Muslim táwọn gbé jáde wọ́n ní anna Zakariya alayhi salam kana najjara wọ́n lọ nabi Zakariya alayhi salam baba anabi Yahya alayhi salam wọ́n ní wọ́n jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ kápẹ́ntà iṣẹ́ carpentry ńlá anabi Zakariya ń ṣe anabi Allah síbẹ̀síbẹ̀ wọ́n tún ṣiṣẹ́ kápẹ́ntà bó wa tiwa jẹ́ ọwọ́ akéwù tání ìsìn wa sọ pé ojú agbára kò ṣiṣẹ́ lọ bó ló ṣe ó tiẹ̀ jẹ́ni tó ṣe pé agbára rẹ ọ̀tayà ọtíṣẹ́ èkódékò kó a sọ pé agbára rẹ jùṣẹ́ lọ àbí tó bá fẹ́ máa ṣe nǹkan tí ọ̀dá eléyìí túmọ̀ sí pé àwọn àpèjúwe ńláńlá nu anabi sallallahu alayhi wa sallam ó fi hàn apá anabi Zakariya alayhi salam iṣẹ́ kápẹ́ntà ni wọ́n ń ṣe kò mú kúrò ní jíjá anabi bẹ́ẹ̀ la anabi Dawud alayhi salam iṣẹ́ tiwọn náà tí wọ́n ń ṣe kò mú wọn kúrò nípò jíjá anabi eléyìí ń jẹba Abdullahi bin Abbas radiyallahu anhuma àwọn tí a sọ fún wa wọ́n ní bàbá ńlá wa Adamu alayhi salam kana harrathan wọ́n ní Adamu alayhi salam ó jẹ́ ẹni tó ṣe pé ó máa ń kọlẹ̀ iṣẹ́ àgbẹ̀ kò náà ní bàbá ńlá wa ń ṣe alayhi salam wa Nuh anabi Nuh alayhi salam kana najjaran àwọn náà jẹ́ kápẹ́ntà wọ́n fi anabi Zakariya wọ́n fi tí wọ́n jọ ti anabi Nuh alayhi salam wa Idris anabi Idris alayhi salam kana khayyatan àwọn jẹ́ télọ̀ anabi Idris alayhi salam àwọn jẹ́ télọ̀ wa Ibrahim wa Lut zarra'ayni wọ́n ní anabi Ibrahim atọ́mọ ẹ̀gbọ́n wọn anabi Lut alayhi salam àwọn méjèèjì náà tún jẹ́ àgbẹ̀ wa Salih anabi Salih alayhi salam kana tajiran àwọn jẹ́ olùṣòwò wa Dawud alayhi salam ọ̀nà làásọ̀ yìí pé wọ́n jẹ́ zarada wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé àgbẹ̀dẹ làwọn wa Musa àti Shu'aib àti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kanu ru'atan àwọn jẹ́ darandaran anabi wa Musa alayhi salam anabi wa Shu'aib alayhi salam anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn jẹ́ darandaran àwọn anabi ni o àwọn ni bóyá kó tó jẹ́ anabi ókè ńgbà àwọn ajá anabi sànàbì ni wọ́n ń jẹ gbàtọ́ ní gbogbo sẹ́tọ́n ṣe wọ́n ṣe kó tó jẹ́ anabi sílẹ̀yìn gbàtọ́ dà anabi ni wọ́n ń jẹ àbá anabi wo ni Allah sọ fún wa pé à ń so oúnjẹ kalẹ̀ lágbólé rẹ̀ oníjẹ ńgbà tó ti jẹ́ anabi má sì sẹ́ má ń bọ̀ ní Allah.